sábà ládàá bí àwọn sábà ládàá bí àdàdà Amẹ́ríkà sí ni Makasih lah. Mo máa ń tẹ̀lé yín tí máa ń ní mo láìpẹ́. Ya kan jalan balik. Nah. يظنون بي خيرا وما بي من خير ولكنني عبد ضعيف كما تدري سترت عيوبي كلها عن عيونهم وألبستني ثوبا جميلا من الستر فصاروا يحبوني ولست أنا الذي أحب ولكن شبهوني بالغير فحقق رجاهم يا إلهي وخالقي بحق الذي أنزلت في محكم الذكر ولا تفضح عن سري إلهي بينهم وكن لي يا مولاي في موقف الحشر وكن لي يا مولاي في موقف الحشر إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدئ الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعاذني الله وإياكم من النار آمين. أنا أقف ولون وبالك ولا alhamdulillah atọrọ ìkẹ́ àti gẹ̀ fún aṣáájú ẹ̀dá ànábì wa muhammad sallallahu alayhi wa sallam àtàwọn mọ̀lẹ́bí rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ alákùnmọ́lé àti gbogbo àtà ń gbìyànjú lójú ọ̀nà ànábì sallallahu alayhi wa sallam náà títí di ọjọ́ ìgbìndé alkiyama akíra wa sí orí ètò yín ètò wa ètò mọ̀wádà tí a ti máa ń sọ̀rọ̀ nípa ìdílé mùsùlùmí tá a ti ń sọ̀rọ̀ nípa lọ́kọláya àti àwọn nǹkan tó wọ́n bá àlékè ọlá tó ṣe lọ́rọ̀ èèyàn fún wa láti ṣe kí a bá fi lè ní ìdílé aláyọ̀ bí Allah subhanahu wa ta'ala gbogbo ládá tábàrí níbẹ̀ kọ́lọ́mọ bá àlékè ọlá kó mọ́ ṣàfihàn wa lẹ́san láyé níbí àti lọ́jọ́ ìgbìndé alkiyama. Bákan náà látọrọ fún àwọn tí wọ́n ṣe alágbàtẹrù ètò yìí àwọn náà ní kíkà máa sọ pé gbogbo ládá tábàrí níbẹ̀ kó máa bá àwọn bàbá àtàwọn ọmọ àwọn àbí Ọlọ́run bá àlékè ọlá àwọn bàbá àtàwọn ọmọ tán ti wájú Ọlọ́run bá àlékè ọlá náà àbí Ọlọ́run bá àlékè ọlá kó fi àlùjánnà ṣe ibùdé sí wọn àbí Ọlọ́run bá àlékè ọlá kó ṣàwa náà pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́lọ́mọ bá àlékè ọlá kó jẹ́ kẹ́mi wá gùn lórí ẹ̀sìn lórí dáadáa lórí súnà nábì sallallahu alayhi wa sallam gbogbo àti ó bá yá náà àbí Ọlọ́run bá àlékè ọlá kó jẹ́ kí ikú kó ká iṣẹ́ rẹ̀ mọ́ kálukú wa lọ́wọ́. Adá ọpẹ́ fún Ọlọ́run bá àlékè ọlá tó tún sọ wá di ọjọ́ òní tá wà nínú èyí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lájọ ṣe ọjọ́ Jímọ̀ tó lọ tí Allah subhanahu wa ta'ala ò fún wọn ní yọ̀ǹda láti di irú Jímọ̀ tó níta tún wà ń bẹ̀ yìí wá bí Ọlọ́run bá àlékè ọlá àlékún ẹ̀mí gígùn lórí ẹ̀sìn Ọlọ́run ọba àlékè ọlá kó mọ́ ṣàfi tàwa lọ́rẹ pẹ̀lú yọ̀ǹda lọ́dọ̀ Ọlọ́run ọba àlékè ọlá lálẹ́ yìí gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe gẹ́gẹ́ bí ìṣe wa a máa kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ láti ẹnu àwọn àfáà wa Sheikh Saad Sarumi níbi tí wọ́n ti máa ka tírà àwọn àfáà wa àgbà Ibn Hajar al-Asqalani alayhi rahmatullah tí ń ṣe Bulughul Maram min Adillatil Ahkam láwọn àhàdíìsì táǹkà nínú Kitabun Nikah tá a fi ń ṣera wa ní àǹfààní àbí Ọlọ́run ọba àlékè ọlá kó mọ́ ṣàjẹ́ kó ṣe wá láǹfààní láyé níbi bíi kó sì jẹ́ kí a tún kó ẹ̀san rẹ̀ náà bákan náà ní ọjọ́ ìgbéǹde alkiyama tó gbogbo wa ká farabalẹ̀ gẹ́gẹ́ bá ṣe máa ń farabalẹ̀ ká gbọ́ ọ̀rọ̀ látẹnu àfáà wa àbí Ọlọ́run ọba àlékè ọlá kó mọ́ ṣàṣe nírọ̀rùn fún wa jazakumullahu khairan. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa ba'd.
assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Adúpẹ́ fún Ọlọ́run ọba ẹ̀yin Ọlọ́run ọba àti ọlá rẹ̀ ìtumọ̀ sí fún anna Muhammad sallallahu alaihi wa alihi wasallam fil mala'i al-a'la 'inda al-malaika ní àyè tó ga lọ́dọ̀ malaika ní kọ́lọ̀ bá ń bá ní Muhammad àsìkò salatu náà kọ́mọ bá wọn sahaba kọ́mọ bá wọn tabi'in kọ́mọ bá wọn tabi'in àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé ìmọ̀nà anna Muhammad sallallahu alaihi wa alihi wasallam tó fi dọjọ́ al-qiyamah. Amin. Lónìí pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ọba subhanahu wa ta'ala níbi ètò al-Mawaddah ní ìkànnì Green FM 95.5. Lónìí pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ọba tá máa gbéyẹ̀wò Ọlọ́run bá ṣàlékún dáadáa fún àwọn barista wa àwọn wà ní ìrìn àjò ní Ọlọ́run bá mú wọn dé dáadáa ó bá bí àbùkátà wọn. Amin. Naam a sọ̀rọ̀ ní ìjẹ́jọ́ àwọn àbáwá Abdullahi ibn Abbas jazakumullahu khairan hadith àbáwá Abdullahi ibn Abbas láǹkà ní ìjẹ́jọ́ tó àìsẹ̀ akànṣọ́ ìtàn ní ṣókí nípa ọwọ́ àfáwà Abdullahi ibn Abbas àti ìwọ́ sínú ìtìjẹ́ hadith radiyallahu ta'ala anhu nípa ìwò nísìn ìgbà tí mo dákọ̀ àfáwà Abdullahi ibn Abbas àfáwà aládùdó àfibọ̀kùnlọ́wọ̀ ràá wọ́n sọ pé kí náwí wọ́n ní radiyallahu ta'ala anhu radiyallahu anhu Ọlọ́run bá yọ́nú sáà méjì bá wọn sàhábà nínú Muhammad sallallahu alaihi wasallam ẹni tó yẹ sí pé abọ̀dọ̀ máa pàtàkì wọn ká máa ṣàdúrà fún wọn ká máa béèrè ìyọ́nú Ọlọ́run bá fún wọn tọ́wọ́ Ọlọ́run bá fún wọn gẹ́gẹ́ as-sabiquna al-awwalun min al-muhajirin wal-ansar wal-ladhina ittaba'uhum bi ihsan radiyallahu anhum wa radu anhu. Ọlọ́run ní as-sabiquna al-awwalun àwọn ẹni tán ti gba wájú níbi ìmánì alladhina sabaquna bil imani ni as-sabiquna al-awwalun àwọn alákọ̀ọ́kọ́ àwọn pẹ̀lú ọ̀nà Muhammad tó gbà sílámù pẹ̀lú ọ̀nà Muhammad min al-muhajirin wal-ansar nínú àwọn tó ti jíra lọ sí Mẹ́kà pẹ̀lú wàhálà tí wọ́n rí fìtínà ló gbé wọn kúrò ní Mẹ́kà wọ́n fi dé Mádínà wal-ansar àtàwọn tó pa àwọn náà wọ́n ṣàfaradà dúkìá wọn pín fáwọn ọmọ ìyá wọn tó wá láti Mẹ́kà wọ́n gbà wọn lálejò Ọlọ́run ní radiyallahu anhum Ọlọ́run ní òun ti yọ́nú sí wọn waradu anhu àwọn náà wá yọ́nú sọ́lọ́run ọba subhanallah wọ́n rí pé abárẹ́ nìkan ní mọ̀lẹ́bí kan láyé lónìí kan wá ní ọkàn wá gbọ́ báyà gbọ́ láti sánmà ni tó sì kílẹ̀ pé ọ̀tọ̀ Ọlọ́run níbẹ̀ pé Ọlọ́run ni mo yọ́nú sí lágbájá náà sì yọ́nú sí mi ẹ̀dá púpọ̀ làwọn yóò sì bí wọn sí pẹ̀lú ẹni àwọn wọ́n fẹ́ sọ di òòṣà ọba àwọn yóò sì kíni wọ́n fẹ́ sọ di òòṣà táwọn yóò máa rábà bàbá rẹ̀ tó mọ̀ bọ́ pé kíni òun wá láti sánmà ó sì kílẹ̀ yí pàtó bó ni o àtọ̀dọ̀ Ọlọ́run ọba ni tó pé lágbájá yóò ọ yọ́nú sí mi lọ mo wá yọ́nú sí Ọlọ́run ti parí ọ̀rọ̀ tí wọ́n Ọlọ́run tó wá parí àwọn sàhábà ní Muhammad sallallahu alaihi wasallam tó wá rí bẹ́ẹ̀ ló jẹ́ pé gbogbo àwọn tí wọ́n wá nínú àwọn ẹni tí wọ́n ti lọ wọn a máa tọrọ ìyọ́nú Ọlọ́run bá fún wọn ni pé àwọn Abdullahi ibn Abbas ẹ gbogbo àwọn ọ̀tá ẹ̀kọ́ tá kọ́ nípa rẹ̀ ní àwọn ọ̀tá sọ ló sì ṣe rí látara ní Muhammad sallallahu alaihi wasallam kò sí tó fàájú pé wọ́n yọ́nú sáà nẹ́bì ni wọ́n yọ́nú sí tọ́lọ́run bá lékè ọlá tó gbélé ànábì sallallahu alaihi wasallam lọ́wọ́ olóyè wa fa tọ́lọ́run láti kọ́ òun náà wá yọ́nú sáwọn náà àbí Ọlọ́run kọ́ yọ́nú sáwọn náà. àmín àbáwá Abdullahi ibn Abbas lélẹ́yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ fún wa nínú ìtàn wọn lọ́sẹ̀ tó kọjá lọ àwọn tún jẹ́ ẹni tá a tún lè pè ní pé àwọn tún jẹ́ ọmọdé sàábé o àwọn ò tún tó àwọn kan náà àwọn sàábé torí wípé bàbá wọn Abbas ibn Abdul Muttalib àbí bẹ́ẹ̀ kọ́ ni àgbà sàábé tún làwọn tún jẹ́ táwọn wá ń jẹ́ ọmọ fún wọn ló sì jẹ́ pé à ń ṣe radiyallahu anhuma àgbáyé pàwọn méjì ni àti bàbá àtọmọ kọlọmọ yọ sáà méjì tó gbé sàábé ànábì náà làwọn méjèèjì jẹ́ àwọn tún lọ́gàá àwọn àfáà Abdullahi ibn Abbas radiyallahu anhuma kọlọmọ kó bá ṣàlékún dáadáa wọn àwọn tún lọ́gàá àwọn ọ̀gá tí wọ́n ní sàábé àgbà ni Abubakar radiyallahu anhu. tòun náà àwọn kan jí tábà ń sọ̀rọ̀ radiyallahu anhu tábà ń sọ̀rọ̀ nípa àwọn tó tún jẹ́ àwọn àgbà sàábé náà subhanallah àmọ́ Abubakar làwọkọ àmọ́ kini àmọ́ Umar ẹlẹ́kejì àmọ́ Uthman ẹlẹ́kẹta ní kini o Ali ibn Abi Talib wọn ẹlẹ́kẹ radiyallahu anhu gbogbo báwọn yányá àti gbogbo àwọn sàhábà mi náà tó jẹ́ tó fi dé àwọn mubashshiruna bil janna gbogbo wọn yányá ẹni tó yẹ pé Ọlọ́run bá yọ́nú sí ni wọn ẹni tá máa ṣàdúrà fún ni wọn walladhina ja'u min ba'dihim yaquluna rabbana ighfir lana wa li ikhwanina alladhina sabaquna bil iman Ọlọ́run ní walladhina ja'u min ba'dihim àwọn kan tí wọ́n máa wá lẹ́yìn wọn lẹ́yìn àwọn sàhábà yẹn àwọn tó padà máa dé lẹ́yìn wọn yaquluna rabbana mi pé àwọn mọ̀ ní rabbana Olúwa wa o mi pé wọ́n wà lérí ìmánì wọ́n mọ̀ Ọlọ́run ọba yẹn lọ́ba wọn wọ́n ní rabbana ọba wa ni ighfir lana sàmójúkò fún àforíjì wa
والإخوان الذين سبقونا بالإيمان. gbogbo àwọn ìyá wa tá ti fi ìmánì gbáwájú wa ni nínú àwọn tó jẹ́ ará Mákà ni àwọn ará Mádínà ni. ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا. ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا. Ọlọ́run dákun má jẹ́ kí àdìọ́kàn bùkàn ká ní àdìọ́kàn bùkàn sí kankan nínú gbogbo àwọn tó ti lọ yẹn. báwọn mùmínì tí wọ́n ń bọ̀ wá lẹ́yìn àwọn sọ̀hábà wọ́n ṣe rí ọ̀run bí ó ṣe rí lọ́dọ̀ júwe àwọn mùmínì gidi àpẹẹrẹ ìmánì gidi kọ́ káwákáwá wọn ni pé wọ́n mọ̀ Rabbana ighfir lana Ọlọ́run fẹ́rí jù wọ́n wọlé ikhwana alladhina sabaquna bil iman àti gbogbo àwọn èèyàn tó ń bọ̀ lẹ́yìn wa wọ́n wala taj'al fi qulubina ghillan lil ladhina amanu. Ọlọ́run dákun má jẹ́ kí àjọkàn gbogbo àṣà fún wa sáwọn sàábé. èyí túmọ̀ sí pé èèyàn gbọ́dọ̀ tàbùkù sàábé kankan, èèyàn gbọ́dọ̀ yàkàyàkà sàábé kankan, èèyàn gbọ́dọ̀ pé sàábé kankan ló kọ tí ò jẹ́. ètò pé àwọn eléyìí náà fojú wí nẹ́ẹ̀sìn in tó dọ́dọ̀ wa lónìí bá a ṣe ń ṣe gbogbo àlámọ̀rí ẹ̀sìn wa bá a ṣe ń ṣe lónìí yìí àwọn tọ́lọ́wọ́n bá àlékè ọlá lò ní sábàbí leléyìí, àwọn tọ́lọ́wọ́n bá àlékè ọlá lò ní sábàbí leléyìí. ó lágbára fún wọn débi wípé nígbà tí wọ́n kò ní Mákà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ni ẹlòmíín bẹ́ẹ̀ tó yẹ pé Ọlọ́run ti gbà á láàyè nílùú Mákà síwájú kánábì tó mú ìsìláàmù dé. Ọlọ́run ti sorí ìsirísi dúkìá fún àmọ́ tóun ti bó ṣe rí òun náà látara kó gba ìsìláàmù kò mú nǹkan kan nínú dúkìá rẹ̀ jáde. Suhaibu Rumi ó kò ní Mákà bẹ́ẹ̀ náà àfáwà iná Abdurrahman bin Auf náà wọ́n náà kó pẹ̀lú wọn ní mú kankan jáde nítorí ìsìláàmù. wọ́n sì ṣe kíni gbogbo àwọn ẹ̀wọ̀n yìí jẹ́ pé wọ́n fi dúkìá wọn lẹ̀ wọ́n bí ọlá fún ẹ̀sìn wọn lérí dúkìá wọn lọ. So wọ́n gbọ́lá fún ẹ̀sìn wọn nítorí pé àwọn sàhábà náà Muhammad sallallahu alaihi wasallam ẹ̀pà sábà máa ń sọ̀rọ̀ wọn gan kábà ní fi lè mọ pàtàkì tó gbìyànjú bá ti mọ pàtàkì àwọn sàhábà náà Muhammad. èyí ó lè gbé wọn sípò wọn èyí gbé wọn sí tọ́lọ́ tó wọn sí. ipò àpọ́nlé ni wọ́n wà níwájú Ọlọ́run ọba rẹ̀. gangan náà tún wá jẹ́ ní tó tún wá ní sinmi. bẹ́ẹ̀ náà bá tún wá lọ sí kíni tẹ́yìn bá wá dùn padà wáyá wá lọ tọ́tọ́ lọ bọ́ba rẹ̀ yóò bọ́ba rẹ̀ dáadáa. àwọn sàhábà gan àfáà Abdullah bin Mas'ud bẹ́ẹ̀ kọ̀ọ̀rọ̀ wọn kan ó ti pé ń bọ̀ sí hadith tàbẹ́ka. àbá Abdullah bin Mas'ud radiyallahu ta'ala anhu. ó ní man kana mustanna falyastanna biman qad mat. gbogbo tó bá fẹ́ ṣe súnnà wọ́n fẹ́ tí mi nàá tó lọ́n fi rán náà Muhammad sallallahu alaihi wasallam. ojú ọ̀nà tánàbí lóhun fi wá sórí ẹ̀ yìí tí ó sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ kánà hárì ha. tó bá wà lọ́sàn nínú ìmọ̀nà náà Muhammad sallallahu alaihi wasallam. ọ̀nà tó mọ́lẹ̀ gbò ní kò sí iyèméjì lórí ojú ọ̀nà súnnà náà sallallahu alaihi wasallam. tó wà lóògùn náà kọ́ inú mọ̀lẹ́ náà tó wà lóògùn náà. lẹ́lu ha kánà hárì ha. ọ̀sán súnnà nábì ọ̀sán ìmọ̀nà náà Muhammad sallallahu alaihi wasallam àtòrú bá kankan náà ló ṣe ní. òní mọ jásí kótó kọ́ mọ jásí gẹ́gẹ́ nínú ẹ̀. àwọn tán jẹ́ kí súnnà yìí dọ́dọ̀ àwọn náà làwọn sàábé. Ọlọ́run kó bá a ṣàlẹ́ tó wọn ni pé tó bá fẹ́ ṣe súnnà kò sí kékeré falyastanni biman qad mat àwọn tó ti kú ni àwọn ni kò tẹ̀lé fa innal hayya la tu'manu alayhi fitna. ṣé àwọn tó bá wà láyé báyìí a lè sọ pé fìtínà ò ní bá o. Allahu akbar. bí ẹ bá wà láyé tí ò tí ì kú a lè ní kò lè rádàn owó Ọlọ́run bá o a lè ní ìmọ̀nà Ọlọ́run bá ti jẹ́ títí ẹ̀ kò lè ṣàṣìṣe mọ́ o. àwọn tó ti kú jìmọ̀ wọn. Ọlọ́run ti parí iṣẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ bá báyìí kọ́lọ́mù bá ṣàdékùn dáadáa fún wa bá rí sáwà ẹ̀ pé àkọ́kọ́ sọ kínní àkọ́kọ́ sọ tàn àwọn sàhábà náà láti lè fi lè ṣiṣẹ́ pé kí sẹ̀mí wá bá lè wà bọ́lọ̀ sí fẹ́ kó ṣe kí ni ó lè wà. tó rí pé wa innal hayya la tu'manu alayhi fitna ẹni tó wà láyé ó lè sì sọ ó lè sì ṣe ó lè wí ikú yìí àmọ́ lẹ́yìn bá ti pé ní tẹ́ bá ti wà lérí àwọn ìmọ̀nà àwọn tó ti lọ síwájú èyí táwọn àwọn sàhábé àwọn tábì àwọn ìmáàmù Málíkì ìmáàmù Ṣáfi'í Abu Hanifa ìmáàmù afáwà Amr ibn Hanbali gbogbo àwọn tó tọ́ láwọn àtibáwò wọn tán wà lérí rẹ̀ bẹ́ẹ̀ bá ti wà lérí rẹ̀ èèyàn ní sínà. gbogbo àwọn tàbí òun náà jẹ ìpanu pọpọ àwọn sàábé ànábì sẹ kódà fáwọn àmọ́ Málíkì wọn mọ Allah ta'ala bàtà wọn pété bá fi lè bú ìyàwó Aisha lásán wọn ní pé ìyàwó Aisha ṣe ìyá òun òkè ṣe mọ̀mìnì ni. Allahu akbar. Ọlọ́ni pé wàzúwájú ummahatuhum tọ́lọ́ pé àwọn àzúwájú ṣe rí àwọn ìyàwó ànábì ummahatuhum ìyá wọn náà ni ìyá àwọn mọ̀mìnì náà ni. tọ́ba ara nìkan bá ní pé Aisha ṣe ìyá tèmi o ó mú pé kẹ́ ẹ ṣe mọ̀mìnì ìfẹ́ tẹ bá ìmánì rẹ̀ nǹkan kan ti bá ìmánì rẹ̀ nínú pé afáwa Abdullah bin Mas'ud radiyallahu ta'ala anhu ó ní fa innal hayya la tu'manu alayhi fitna sẹ́rí tó wà láyé a lè sọ pé fìtínà ò ní bá wọn ni ulaika sahabu rasulillah sallallahu alaihi wasallam ẹwà wọn sàábé abarru hadhihi al-umma quluban tábà ní pé ẹ̀mí yẹn dá subhanallah bẹ́ẹ̀ mi ò bá dá kọ́ fẹ́ pa nábì kọ́ fẹ́ pọ̀ ọ̀gá yẹn kọ́ ọmọ sẹ́wá ní pé òun ní pọ̀ ọ̀gá mi èmi ò kú ẹ̀yọ́ fi àyà rẹ̀ gbọ́ ọ̀fà kó fi àyà rẹ̀ gbọ́ ọ̀kọ̀ subhanallah a ní pé ẹ̀wọ̀n àwọn yìí abarru ìmánì yẹn jòkó nínú ẹ̀mí wọn ẹ̀mí yẹn dá so wọ́n ní wà àmẹ́kọ̀ọ́ ilman tábà tó wọ́n sọ̀rọ̀ nípa ìmọ̀ ẹ̀sìn subhanallah àwọn sàhábà ní Muhammad wọn ní mímọ́
wọ́n bá ṣe kinní kan wallahi wọ́n ṣe ala ilmin wọ́n bá rí àkọọ́lẹ̀ kan nínú Bukhari ló ti rí ní Muslim ní nìkan ní tí ó bá yí ọ bá fi lọ ọwọ́ lójú wallahi lọ bèrè ìmọ̀ bẹ́ẹ̀ tó bá rà wọn mímọ́ wọ́n ṣe kinní wọ́n tú àṣírí nǹkan jáde fún ọ àwọn balẹ̀ ni pé kò sí nǹkan kan tá a fẹ́ mú jáde mọ́ lónìí tó tuntun àwọn ẹ̀sìn ti sábẹ́ pẹ́ àbí ti gba wájú bẹ́ẹ̀ wa nínú jazakumullahu khairan Akbar. ọlọ́run bá ṣe dákúrò àlékún dáadáa fún yín wọ́n ní bákan náà wà qallu atakallufan sẹ́wọ́n àwọn sàhábà ní Muhammad sallallahu alaihi wasallam wọn kì í la wàhálà bọ́ra wọn lọ́rùn kama wá ní tí ò sí nílé kama wá káàkiri kama ṣe wàhálà lé yírọ́ àwọn kan náà nígbà kan mo ka àwọn àbíkọ́ ti pẹ́ wọ́n dáwọn kan wọ́n pé wọ́n bí wọ́n make effort láti tọ́ọ̀nù àwọn iron kan tọ́ọ̀nù to gold wọ́n ní ọ bí 87 kìnnìkan níwé òun ló ti kìnnì ó ti pẹ́ primary school báwọn wọ́n ní pé wọ́n ń try láti tọ́ gbogbo effort tí ò lè sí kíni tí ò lè wà fruitful iná ni tí ò lè ṣèso kankan fún wọn wọ́n padà pé kò sí kankan bẹ́ẹ̀ náà ni pé kí wọ́n pé mo fẹ́ máa gbé nǹkan kan kọ́ra mi lọ́rùn nínú ẹ̀sìn yìí wallahi yóò kàn waste time ààrẹ ni àbí kọ́ padà síbi àwọn sàhábà ní Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní ẹ̀wọ́ mo fẹ́ lómi ní qawmun ikhtarahumullahu li suhbati nabiyyihi sallallahu alaihi wasallam àwọn ìjọ kan làwọn sàhábà ikhtarahumullah Ọlọ́run máa mọ̀ sàwọn lẹ́sà ni li suhbati nabiyyihi sallallahu alaihi wasallam Ọlọ́run ní èyí mo fẹ́ kẹ́ máa jọ́ ya nàbí ẹ máa jẹ́ sàhábà nàbí ẹ pé rí ni kéèyàn jẹ́ sàhábà ní Muhammad sallallahu alaihi wasallam qawmun ikhtarahumullahu li suhbati nabiyyihi sallallahu alaihi wasallam wọ́n ní wa iqamati dinihi bákan náà ni Ọlọ́run máa mọ̀ sàwọn lẹ́sà láti lè gbé ẹ̀sìn Ọlọ́run ọba lọ́wọ́ ni kí gbẹ́sìn Ọlọ́run ọba dúró wọ́n ní fa'rifu lahum haqqahum ẹ mọ yìí wọn fún wọn ẹ mọ pàtàkì wọn ẹ bùkí wọn ẹ pọ́n wọn lé ẹ mọ bú wọn yàkàyàkà wọn watabassaku bi adihim ìmọ̀nà tí wọ́n mú wá látọ̀dọ̀ ní Muhammad yẹn sọ̀rọ̀ sáà wọn yẹn ní kẹ́ dìmọ́ wa innahum kanu ala al-hadiyil mustaqim tó pa àwọn sàábẹ̀ yìí àwọn náà wà lérí ìmọ̀nà tó sì kí ni tọ́tọ́ ló ní pé àní Muhammad sallallahu alaihi wasallam àmì sọ wà lára kápẹ́ àwọn sàábẹ̀ kọ́ máa bú wọn àdébìnrin pé law anfaqa ahadukum mithla uhudi dhahaban àdébìnrin la tasubbu sahabi àdébìnrin ẹ̀bọ̀rọ̀ bá àwọn sàábẹ̀ mi ẹ máa pọ́n wọn lé nígbà tí ẹ máa rẹ̀ búyàn ẹ máa sọ dáadáa wọn ẹ máa ṣàdúrà fún wọn nítorí rẹ̀ ẹni àpẹẹlẹ ni ẹ̀bọ̀rọ̀ bú la tasubbu sahabi àdébìnrin wa ni pé law anfaqa ahadukum mithla uhudi dhahaban tẹ́nìkan nínú yín bá fi lọ́ọ́ náà tó tóbi ogóòdì ní òkè uhudu yẹn tó fi ṣe sàárà ma balaga mudda ahadin tabanika wo muddu pẹrẹgì òṣùwọ̀n iṣẹ́ rẹ̀ àwọn sàábé àníbẹ̀ ní kò lè débẹ̀ kódà wala nasifahu kódà ìdajì rẹ̀ báyìí wọ́n nasif mọ́nà nisf khamis mọ́nà khams ìdajì rẹ̀ àníbẹ̀ ní kò lè débẹ̀ nípa àwọn sàábà ní Muhammad sallallahu alaihi wasallam ẹ̀ńtà máa ń pèlè wọn náà so ní sókè ká padà sínú hadithi àfáwà Abdullah ibn Abbas so hadith àfáwà Abdullah ibn Abbas hadith wọn sọ pé ó ní anna jariyatan bikron ọmọbìnrin kan járíya ọmọbìnrin kan ọmọge ó ní járíya pé animundia tó bikron tó jọmọge a ní ọmọbìnrin àwọn níyàn pé járíya àmọ̀túnmọ̀ ọkọ̀ ojú omi àmọ̀túnmọ̀ ọmọge àmọ̀túnmọ̀ ọmọdé níyàn ni pé a ní pé tọ ọmọ obìnrin kan bikron tó wá jẹ́ mundia ọmọge mú pé ẹni tó pé tí lọlé ọkọ rí ọmọkùnrin rí ẹni kọ́kọ́ fọwọ́ kan rí ọmọbìnrin mundia ọmọge ó ní anna jariyatan bikran atat nabiyya sallallahu alaihi wasallam ọwọ́ bá nà Muhammad sallallahu alaihi wasallam ó mi pa nà Muhammad sallallahu alaihi wasallam ó fi àyè lẹ̀ fún àwọn èèyàn tẹ́yìn bá jẹ́ aṣíwájú tẹ́yìn jẹ́ eléré ó gbọ́dọ̀ ní profession fún ipe kí àwọn èèyàn wá ṣàlàyé tí bá ń ṣe ẹ̀dọ́ kan wọn so pé nǹkan bá ní problem kan ó láǹfààní kó wá ṣe ẹ̀dọ́ kan rẹ̀ gbogbo eléré tí ó bá ti fẹ́ léyìí lẹ̀ Ọlọ́run ọkọ̀ máa ṣe o ọ̀bọ̀lọ̀ gbogbo ọ̀nà tí wọ́n bá fi create avenue pé táwọn èèyàn bá ń fẹ́ kí wọ́n sọ ẹ̀dùn ọkàn wọn ọ̀yàn ìbọ̀lọ̀ fàyè rẹ̀ obìnrin wa ọmọge yẹn wá bá ní Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní bàtóbìnrin yẹn dé ó wá ń ṣàlàyé ó wá rìpọ́tù ta ló wá rìpọ́tù ó wá rìpọ́tù bàbá rẹ̀ ni sallallahu alaihi wasallam wọ́n ní ọ̀dákẹ́rọ́t obìnrin ó wá dákọ̀ yìí pé anna abaha zawwajaha wa iya kariha wọ́n ní bàbá mi ó mi pé ní sọ fún Ànábì bàbá mi ó fi mí fún ọkọ nínú àwọn ẹ̀kọ́ dárí náà ni pé bàbá mi fi mí lọ́kọ ìyẹn kọ́ ló wá sí ìyẹn kọ́ ní pọ́blẹ́mù tó pé nínú ojúṣe bàbá ni kọ́ fọmọ rẹ̀ lọ́kọ tẹ́lẹ̀ náà ó jẹ́ wàlíyọ̀ ọmọ rẹ̀ ìyẹn ò sì kò sí sípẹ́ ó pé bàbá àwọn ó fi mí lọ́kọ bàbá náà ni máa ń ṣe wàlíyù tẹ́lẹ̀ ń pẹ́ ẹlòmíràn kí ni àti kàṣíwájú pé obìnrin ò kì í ṣe wàlíyù náà
wọ́n ní wáyé àkáàrí àmọ́ problem ni pé inú tún láàsì ló gbà wọ́n gba kámú ni wọ́n kò kórìíra kínní yẹn inú kò dùn sí ẹni tí bàbá rẹ̀ fi fún kò dùn mọ́ nú. ó mi pé nínú ṣẹ̀ríà Ìsìlámù kábàárù ọmọ tó bá jìde pé bàbá mi fẹ́ fi mí fún lágbájá ọ̀wá tẹ́mi lọ́hùn kò wù mí ní sọ pé wọ́n láwọn ọmọkọ ọmọ ní òní sí kíníkan ní ó ṣe ọ́ ká máa ṣe pé kó máa yàkàyà kó máa sípèlè sípèlè ọmọ báwọn tó ń pé kíní nínú àwọn èèyàn ó ṣe bẹ́ẹ̀ lẹ́yà ní Muhammad kí láàfin lè bú ọmọ yẹn kí láàfin sọ pé báyà àwọn ọmọdé òní ò lójú tí àwọn ọmọ yẹn á kó wọ àwọn ẹ̀yà ọjọ́ so wọ́n àwọn abára wọn tó wá sí láyé ọjọ́ báyà wọn bá gbà báyà wọn ọ̀ma gbọ́ wa ni àmọ́ nínú hadith abẹ́ka yìí náà ó tún àtùpàdà tó máa rí ní tó tún bá kiri náà àní Muhammad sallallahu alaihi wasallam so níbi hadith yẹn sọ wọn pé wọ́n yẹ kárí ha àníbi ní obìnrin yẹn sí kí ni ọkàn rẹ̀ kọ ẹni tí bàbá rẹ̀ bẹ́ẹ̀ fi fún ọmọ àbá sì ni ń fún wa ní rìpọ́ọ̀tù yẹn ipò obìnrin yẹn ẹ̀mí rẹ̀ kọ̀ wọ́n yẹ kárí kò dùn mọ́ so ọkọ̀ yàrá ha Rasulullah sallallahu alaihi wasallam àníbi wa sọ fún yín pé tọ́ nítorí pé o ní optional o ní choice o ní ààyè wà fún ọ ní freedom kò sí kíni kò ní fi choice kò sì tó bá wọ náà méjì tó bá wò pé tí kò wò pé tí bàbá rẹ fún ọ o ní mo fẹ́ tó bá wò pé tí bàbá mi fún mi yín sí kíni o kò tẹ́ mi lọ́rùn ìfẹ́ ọkọ̀ ìyá rọ̀ ha Rasulullah àní ìsúnmọ́ nǹkan tó ń méjèèjì tó bá wò tó bá wò pé kò sí tí bàbá rẹ ní kò sí náà ni ṣe tó bá pé tó bá wò tí wọ́n sì fẹ́ fúnra rẹ náà ni o. So ìtumọ̀ eléyìí náà ni wípé àwọn tán jẹ́ òbí kò sí tó burú nínú kí òbí sọ wípé ọmọ mi o lọ́mọ rẹ̀ lóbìnrin tó ti tó lọlé ọkọ pé mo rí lágbájá ọmọ lágbájá báyìí o yóò wù mí kẹ́ ẹ fẹ́ra yín tó bá wá jọ pé ẹni tí bàbá rẹ̀ rí ni ọmọ bàbá òun náà rí lóbìnrin ó sì yọ́nú sí ṣẹ̀ríà ìsìlámù fààyè gbà pé kán fẹ́ra wọn bẹ́ẹ̀ àmọ́ ká ní wípé ẹni tí bàbá rẹ̀ sọ fún pé òun rí gẹ́gẹ́ bí bó ṣe máa ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn òbí kan wọ́n yóò bí kan sóbí kan ó ti lè mọ̀ pé ìwọ lọ́mọ ọkùnrin ìwọ lọ́mọ obìnrin jẹ́ ká fi wọ́n fúnra wọn àwọn ọmọ ò ní mọ̀ o wọn ò ní ti sọ fún àwọn ọmọ àwọn ò ti jọ dì í lára gẹ́gẹ́ bí ọ̀rẹ́ so tán bá padà wá sọ fún àwọn ọmọ wa lè má fẹ́ wúra wọn so ní táwọn sọ báyìí náà nísìnyí pé ó wà nínú ṣẹ̀ríà ìsìlámù bẹ́ẹ̀ pé tí tọ́kan ò bá wúra wọn nínú wọn ó lè sọ wípé òun ò ṣe ó lè jẹ́ pọ́kùnrin ń wo obìnrin òun àmọ́ obìnrin ò wo ọkùnrin ó sọ pé òun ò ṣe àbí kò jẹ́ wípé obìnrin náà ló wo ọkùnrin tọkùnrin ò sì wo obìnrin òun náà lọ́gà ẹ dákun bàbá mi ẹni tẹ́ fẹ́ fi fún mi yìí kò tẹ́ mi lọ bọ́lú ti lẹ́lòmíì ni tóun fẹ́ lọ́kàn rẹ̀ àbí kò tiẹ̀ tí lẹ́nu kankan àbí kan wẹ́ lómi. abẹ́rẹ́ sì fún mi ní àǹfààní kí n wo ẹlòmíì tó bá wù mí. torí wípé tàbá ní parọ́ tanra wa kò sóbi tí ó rí tí ò da tí wàá ní kọ́ ọmọ rẹ̀ bọ́bẹ̀ kó wọbẹ̀ lọ àmọ́ ní táwọn òbí ọmọ ìwé náà ní pé àbọ̀yá tó bá fi léyìí bóyá dáadáa ń bẹ fún àmọ́ wá súnmọ́ kó jẹ́ pé nǹkan tó bí ń rí ọmọ ò rí àbí nǹkan míì tó máa ń rí òbí ò rí ó lè jẹ́ pé bóyá ọmọ tó jẹ́ wípé òun wo ẹ̀sìn lára ọkùnrin kí bàbá sì máa rò pé bóyá ẹni tó ń fẹ́ introduce ọmọ òun yìí ẹni tó tẹ́jọ pé ẹ̀sìn dùn lára ni àmọ́ bàbá ò mọ̀ wípé tí ó tọ́ ọmọ rẹ̀ lóbìnrin rí gẹ́gẹ́ bí ẹ̀sìn òun lè máa rí bẹ́ẹ̀ yóò wá fẹ́ jẹ́ kó jọ wípé ó fẹ́ ẹni òun tó sì jọ wípé ọkàn rẹ̀ sì kọ̀. Wo bẹ́ẹ̀ Ànábì sallallahu alaihi wasallam pé wọ́n ní Ànábì fún ní ẹ̀sà sáré pé kó make a choice kó mú un tó bá wù nínú tí bàbá rẹ̀ sọ àbí tó bá fẹ́ fi fún ara rẹ̀ bá èmi báyìí ni mo fẹ́ fẹ́ mi ò fẹ́ ní báyìí kò sí tó burú bẹ́ẹ̀ yé torí ẹ wá sọ pé sí pé lọ́mọ pé mo kọ́ lọ́mọ èmi àti ó tún dà kìyàmá ìpàdé dà láyé rà ìpàdé àríwá ọmọ. tó ṣe dandan tó pọn dandan lórí àwa òbí ni wípé ká gbìyànjú gbogbo ẹni tó máa bá mú wálé ká bá wa ọmọ wa ṣèwádìí nípa rẹ̀ dáadáa. Ànábì sallallahu alaihi wasallam náà ti jẹ́ kó yé wa pé idha atakum man tardawna dinahu wa khuluquhu fazawwijuhu. Ànábì tẹ́nìkan bá wa tó lóun fẹ́ fẹ́ ọmọ wa alọ́mọ obìnrin ó sì wá gẹ́gẹ́ bí ọkùnrin pọ̀ fẹ́ fẹ́ ọmọ wa ẹni tó wá yìí ìwà rẹ̀ tẹ́ wa lọ́rùn ẹni tó níwà dáadáa ni ẹ̀sìn rẹ̀ tẹ́ wa lọ́rùn ẹni tá a mọ̀ pé ó lẹ́sìn ni Ànábì ni tó dáa jù náà ni pé ká fi wọ́n fúnra wọn. Ká má wò wípé ìlú kan ló ti wá kẹsẹ̀ ìlú kan ká má wò pé kò tí ì lówó tó nǹkan lọ́wọ́ àbí kíníkan lókun gbàdúrà jọ pé ó dá wa lójú pé ìwà dáadáa ń bẹ lọ́wọ́ rẹ̀ ó sì lẹ́sìn ó sì níbi tó jọ wípé ó lọ́nà tó lè máa jẹun níwọ̀nba tí ìsẹ́ni tó jọ pọ̀ lẹ́ni ẹ̀pọ̀ àwọn mìíràn àti ẹgbẹ́ wọn kàn ṣe fine boy lásán ni
ọ̀lẹ ti mú dàrú kò lè ṣiṣẹ́ alápámọ̀ ṣiṣẹ́ ni so ẹni tó jọ wípé ẹ̀sìn rẹ̀ tẹ́ wa lọ́rùn ìwà rẹ̀ tẹ́ wa lọ́rùn tọ́mọ wá sì mú wálé pé tó ń fẹ́ fẹ́ leléyìí ni àwọ̀ láyìn tó dáa náà ni pé kéèyàn fi wọ́n fúnra wọn tọ́lá Nábì fi kọ́ máa sí pé téyì ò bá ṣe bẹ́ẹ̀ ìbàjẹ́ ni ó máa ṣẹlẹ̀ lórílẹ̀ òbí mi nísìnyí ọmọ rẹ̀ wà níléèwé ọmọ òbí mi wà níléèwé nísìnyí ọmọ yẹn ó yẹ kó ti lọ lé ọkọ òbí mi sì ń da ọmọ rẹ̀ dúró pé ó dìgbà tó bá graduate ó dìgbà tó bá ṣe NYSC tán ọmọ tẹ́ ti ń sọ pé ó dìgbà tó bá graduate ó dìgbà tó bá ṣe NYSC tán ó ní bára ṣe ń ṣe kódà ọmọ mi látàrí póbi rẹ̀ ti sọ pé ó dìgbà tó bá parí school ní tó ti dá lọ́rùn ìyá rẹ̀ ò tí ì dá látìgbà tí bàbá rẹ̀ ti fẹ́ ìyá rẹ̀ sínú ilé àwọn òbí mi wà máa di ojú wọn bí pé wọn ò mọ tí ń ṣẹlẹ̀ wọn ò ní pé kó má ti lọ́kọ àmọ́ wọn ní kó lè ní boyfriend ọmọ tá ló lè ní boyfriend yóò wá máa ṣe ìṣe bíi wípé ọkọ ní boyfriend rẹ̀ fún ní school ẹlòmíì kó lọ bẹ̀ yóò dáná fún yóò bá fọṣọ wọn jọ máa jáde ní yóò máa ṣe wọn sì sọ pé kò tí ì ṣe tán tí ó máa rí nǹkan sì ti bàjẹ́ sọwọ́tà jóbi ká fiyèsí eléyìí náà kọ́lọ́n kó mọ́ ṣàṣàlékún dára fún wa bí idhnillahi ta'ala tó bá di ní ọ̀sẹ̀ tí ó bọ̀ á tún wọ inú hadith mú dáadáa fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àbí Allah subhanahu wa ta'ala kó bá wa ṣe àlékún dáadáa fún àwọn àfáwà Sheikh Saad Sawumi jazakumullahu khairan. náà ní ìtẹ̀síwájú pẹ̀lú tí a ń bá lọ nínú ìwé halal sex and intimacy tí àwọn barista wa tí wọ́n kọ kọ́lọ́n kó bá wa ṣe àlékún dáadáa fún wọn òun náà ni pé à ń ṣàlàyé lọ fúnra wa ọ̀rọ̀ tó jọ mọ́ ọ̀rọ̀ ìbálòpọ̀ láàrin ọkọ àti ìyàwó láàrin ọkùnrin sí obìnrin àti wípé tọ́lọ́run ọba àlékè ọlá tó fi ṣèkẹ́ kálukú gẹ́gẹ́ bí ọkùnrin àti obìnrin ní tó yàtọ̀ ọ̀tọ̀ síra wọn ni a ṣàlàyé lọ́sẹ̀ tó kọjá pé ń bẹ nínú àwọn ọkùnrin tó jọ wípé ní tóun kúndùn láàrin obìnrin òun náà ní ìgbáyà rẹ̀ tán bá fi obìnrin kankan lọ pé tó fẹ́ lágbájá yóò sọ fún wọn pé òun ò ní fẹ́ obìnrin tí ìgbáyà rẹ̀ bá ga o ẹlòmíín bẹ nínú ọkùnrin tó yẹ pé tóun kúndùn ní ẹ̀yìn obìnrin sọ pé obìnrin tẹ́yìn rẹ̀ tó bá pẹlẹbẹ mọ́lẹ̀ tẹ́yìn rẹ̀ bá ga dáadáa òun ò ní fẹ́ o so kálukú ó ní ikhtiyar ó ní choice láti sọ pé tóun fẹ́ eléyìí nínú obìnrin lẹ́yìn ìgbà tó bá ti wo ẹ̀sìn tán ká má gbàgbé ẹ̀sìn ní nǹkan àkọ́kọ́ o torí pé gbogbo tá à ń sọ yìí náà nísìnyìí ẹ̀sìn ni ó kọ́ wa bá ṣe ṣe ẹlòmíín bẹ̀rẹ̀ pé kò sẹ́sìn lára rẹ̀ tòun tí kò sẹ́sìn lára rẹ̀ ní tó wọn wá nínú obìnrin ó rí ó fẹ́yàwó tó níwájú tó lẹ́yìn nítòótọ́ àmọ́ sì tún padà ń ṣe zìnà náà ni tòun tí bó ti ṣe pé ní tó gbé sílé òun náà ní tó dáa ni o ó sì tún lọ ń ṣe zìnà níta kí ló fà á tó pé kò sẹ́sìn lára rẹ̀ ẹni bẹ́ẹ̀ ni so nǹkan àkọ́kọ́ tá àkọ́kọ́ máa lépa náà ni pé àwa tá à ń sọ pé irú obìnrin báyìí là ń wá irú obìnrin báyìí là ń wá ká kọ́kọ́ wá ìmọ̀ ẹ̀sìn ká sì mọ̀ pé ẹ̀sìn Ọlọ́run bá àlekè ọlá dùn wá lára bẹ́ẹ̀ náà làwọn tá a fẹ́ fọ́ wọlé náà kúkọ̀ mọ́ jẹ́ pé tójú wá ń hàn sí lélẹ́yìn o pé wájú ló ń wá o ẹ̀yìn ló ń wá o ẹni tó wá fẹ́ sílé kò wá jẹ́ ẹni tó lẹ́sìn èyí ó sunkún àárọ̀ èyí ó sunkún ọ̀sán èyí ó tún sunkún alẹ́. ẹ̀sìn tí yóò dùn ni yóò fi ìyá rẹ̀ jẹun tó bá yá. ẹ̀sìn tí yóò dùn lára ni ìyá rẹ̀ ó padà jẹun tó yá torí tá à ń sọ yìí náà níṣẹ́ ìgbà tí ara bá dìde nìkan iná ni ọkàn rẹ̀ ó máa wà ń bẹ̀ ní gbogbo ìgbà àmọ́ gbà tá ààrẹ bá wálẹ̀ tán tí èsì ṣe pé ìṣẹ́jú wákàtí òun náà ló máa níbálòpọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ àwọn ìṣẹ́jú àbí wákàtí àbáwọn ìgbà tí ìyàwó rẹ̀ tó bá jọ pé ò lè súnmọ́ ni àwọn nǹkan wo ló máa wò lára rẹ̀ tí ó máa múnú rẹ̀ dùn àwọn nǹkan wo lẹ́jọ́ máa ṣe nínú ilé gẹ́gẹ́ bí mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin tí ó máa múnú rẹ̀ dùn pé ìyàwó mi yàtọ̀ sí pọ́lọ́wọ́n ọba àlékè ọlá ó kẹ́ ẹ látàrí pé ó níwájú lẹ́yìn ó tún lágbọ́yé ẹ̀sìn náà so eléyìí Ọlọ́run máa ń ṣe fún àwọn èèyàn yóò kó pọ̀ fún wọn yóò níwájú tó ń wá yóò lẹ́yìn tó ń wá yóò sì tún lágbọ́yé ẹ̀sìn náà zalika fadlullah yu'tihi man yasha ọlá Ọlọ́run ọba eléyìí ní tọ́lọ́run máa ń fún ẹni tó bá wù ú bẹ́ẹ̀ náà la sì tún sọ lọ́sẹ̀ tó kọjá náà pé ká máa torí gbogbo tá à ń wí yìí náà ká wá sọ wípé àwọn tí wọn ò níwájú tí wọn ò lẹ́yìn wọn ṣẹ lọ́run rárá àwọn ò ṣẹ lọ́run o Ọlọ́run náà sì ti kọ ìpín kálukú nínú ilé ayé àwọn náà rọkọ wọn ó sì rẹni tí ó fẹ́ wọn bí wọ́n ṣe wà nì ẹlòmíín sì bẹ́ẹ̀ náà jẹ́ pé kèétí ìrítọ́jú ọwọ́ ìtọ́jú ò tí bá dáadáa òun náà ní tó ń rò òun tí ò tí fi jáde lára tiẹ̀ náà bọ́yá ó wà níléèwé ó sì ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ stress bá ọ̀pọ̀lọpọ̀ ìdààmú bá kò tí ì ráyè láti settle pé ó jẹ tí ń jẹ gan kò fẹ́ẹ́ hàn dèpòdépò pé yóò ṣiṣẹ́ lára rẹ̀ gan so irú ẹni bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tó bá lọ́kọ tán tọ́lọ́run sì ní kọ́kọ́ òun náà kọ́ òun náà fi lọ́kàn balẹ̀ gbogbo ohun téèyàn ń wá lára rẹ̀ nì gbogbo yóò padà yóò máa jáde níwọ̀n níwọ̀nba
so eléyìí ń nu ní ti abala tọkùnrin. Tábà wá ní ká bọ́ síta ṣe mọ̀ pé abala tọkùnrin tá a gbà lérò ni pé n táwọn ọkùnrin wà nìyẹn. Tábà wá ní ká bọ́ síta abala obìnrin tó bá di wípé lẹ́yìn ìgbà tí ọkùnrin àtobìnrin tí wọ́n bá fẹ́ra wọn tán àwọn tá à ń sọ̀rọ̀ wọn yìí láwọn tá à ń dájú ètò wa kọ àwọn làwọn tó jọ wípé wọ́n jẹ́ olùpáyọ̀ Ọlọ́run ọba àlékiọlá tí wọn ò dá nǹkan kan wò síwájú kan tó sọ pé àwọn ń wọnú ìgbéyàwó lọ. Ṣé mọ̀ pé lọ́sẹ̀ tó kọjá nígbà tá à ń sọ̀rọ̀ àwọn ọkùnrin a sọ pé ẹlòmíì nínú àwọn ọkùnrin kò sí nǹkan kan tó tì í lọ síbi wípé ẹni tí iwájú rẹ̀ tóbi lòun wá ẹni tẹ́yìn rẹ̀ tóbi lòun wá tó ju wípé ìwòkuwò ó ti bàgbésí ayé rẹ̀ jẹ́ lọ. Síwájú kó tó fẹ́yàwó náà ó ti ń wo oríṣiríṣi ìwòkuwò ó ti ń rírí kúrí kọ́dà ẹlòmíì ti ń ṣèṣekúṣe nǹkan yẹn ni wọ́n ń ta àtàrọ̀ lọ́pọlọ rẹ̀ pé àfi tóun bá jẹ̀ á ṣe tán tóun fẹ́ ṣẹ́tù náà o àwọn nǹkan báyìí tóun ti gbádùn òun ò tún gbọdọ̀ ṣàfẹ́kù rẹ̀ lẹ́yìn ìgbà tóun bá ṣẹ́tù dáhùn tán. So ajékó eléyìí kò yí wa bẹ́ẹ̀ lọ́dọ̀ táwọn obìnrin náà ní wọ́n á ń bẹ nínú obìnrin náà tó jẹ́ wípé yóò sọ wípé ọkọ tóun bá fẹ́ o ìtọ́lọ́wọ́n bá àlékiọlá fi jíǹkì ọkùnrin tọkùnrin máa fi ń ṣe ìbálòpọ̀ pẹ̀lú obìnrin náà òun gbọdọ̀ jẹ́ni tó jẹ́ pé òun fẹ́ ọkùnrin tó jẹ́ wípé nǹkan tí ó máa fi ṣe ìbálòpọ̀ pẹ̀lú òun yóò jẹ́ nǹkan tó tóbi kò ní jẹ́ nǹkan tó kéré. Níbẹ̀ náà àwọn obìnrin náà táwọn náà máa ń sọ bẹ́ẹ̀ náà àmọ́ tá bá rí ẹnì kankan náà àwọn obìnrin tó jẹ́ pé nǹkan òun múmú láyà rẹ̀ tí ń sọ tí ń tẹnumọ́ ní tó súnmọ́ náà ni wípé òun náà ti ń kọlu ọgbà Ọlọ́run ọba àlékiọlá síwájú kó tó sọ pé òun fẹ́ lọ́kọ. Torí pé ẹni tí ò bá kọlu ọgbà Ọlọ́run ọba àlékiọlá ibi tọ́lọ́run ọba àlékiọlá ní kó dúró sí tó dúró síbẹ̀ tí ò tiẹ̀ mọ̀ pé bákan ní nǹkan kan ṣe rí àbí báyìí nǹkan kan ṣe rí irú àwọn ọ̀rọ̀ bá ní kò lè máa jáde lẹ́nu rẹ̀ rárá àti rárá. Yóò máa retí tọ́lọ́run bá mú wá náà ni pé báyìí ni ó ṣe rí. Àmọ́ pé níbi tá a rí kọ́ńbẹ̀ náà ni wípé tó bá ti wá di ọ̀rọ̀ oníbálòpọ̀ dé nǹkan tọ́lọ́run ọba àlékiọlá fi sáwọ ọkùnrin tọkùnrin máa fi ń ṣèbálòpọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ àbàwọn barista wa kọ kalẹ̀ sínú ìwé bẹ́ẹ̀ náà ni ìrírí ayé experience náà ó fi hàn wá pé kìí ṣe àkọ́kọ́ náà ìtọ́lọ́run fún kálukú tọ́lọ́run fi sára kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlòmíì bẹ́ẹ̀ nítorí pé Ọlọ́run fún ó bù háyà ó tóbi níwọ̀nba ẹlòmíì tó yẹ pé mídíọ̀mù ní títí ẹ̀ ẹlòmíì sì ń bẹ́ẹ̀ tó yẹ pé títí ẹ̀ kéré náà ni àmọ́ gbogbo táwọn wí náà nísìnyí kìí ṣe pé òun gangan ni tí ó determine bọ́ yẹ́yìn òbí mà bẹ́yàn níbí mọ́ ẹlòmíì tó yẹ pé ó kàn Ọlọ́run lè fún kó tóbi tó kàn jọ pé big for nothing náà ni láàrin ìṣẹ́jú méjì báyìí ó ti da tọwọ́ rẹ̀ lẹ̀ kò sí nǹkan tó fẹ́ ṣe mọ́ kò determine satisfaction fún obìnrin kódà gan nígbà míì gan gẹ́gẹ́ báwọn obìnrin mi ṣe máa sọ pé tó bá tóbi jù gan ní máa ń fa ìnira fún ẹlòmínú obìnrin gan pàápàá jùlọ ẹni tó bá jọ wípé kò tí ì mọ ọkùnrin rí àbẹ́ni tó bá jọ wípé wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ náà ni òun náà ò dá nǹkan kan mọ̀ tẹ́lòmíì gan tó máa tàtàrà rẹ̀ lọ máa gbé complain báwọn tí wọ́n jẹ́ medical doctor àbáwọn tó jẹ́ marriage counselor pé ìtọ́lọ́wọ́ ọba àlékiọlá fi sábẹ́ ọkọ òun yìí ní tó fẹ́ ṣe òun léṣe ni o àwọn míì ò sì máa sunkún rẹ̀ pé táwọn wà lélẹ́yìn so àdánwò tọ́lọ́ gbé kó kálukú nínú ilé ayé yìí ọ̀tọ̀ọ̀tàn làdánwò àmọ́ eléyìí nǹkan ni yóò determine bọ́ yéyìn ó bímọ àbẹ́yìn ò ní bímọ torí bẹ́ẹ̀ náà sì ni nǹkan ni ó determine satisfaction ẹlẹ́mìí pé Ọlọ́run fi sí lábẹ́ ó tóbi nítòótọ́ àmọ́ kó mọ̀ ọ́ lò ẹlẹ́mìí bẹ́ẹ̀ pé níwọ̀n bá tọ́lọ́run àlékiọlá fi sábẹ́ rẹ̀ wọn náà ìyàwó rẹ̀ ni ó tún máa bẹ̀ wípé ẹ dákun ẹ ṣe sùúrù fún mi ẹ dákun ẹ jẹ́ n sinmi so kọ́lọ́run àlékiọlá kó ṣàánú wá fún àtàbá fẹ́ pè wọlé fún béèrè kan tàbí kejì a lè pè wá sórí nọ́mbà wa tá fẹ́ dá ṣètò 09072386975 09072386975 tàbí ká pè sí orí nọ́mbà 08134644877 08134644877 abẹ́rẹ́ ọba àlékiọlá kó ṣàlékún dáadáa fún wa tí ó gẹ́ bá ṣe ń sọ lọ bó ṣe wà nìyẹn Ọlọ́run ọba àlékiọlá nínú ìmọ̀ rẹ̀ nínú ọlá Ọlọ́run ọba àlékiọlá lọ́lọ́run ṣe é fún kálukú nítọ́lọ́run ọba àlékiọlá wá ṣe fún kálukú yìí nì a gbọ́dọ̀ mọ̀ wípé n tá torí rẹ̀ ṣe ìgbéyàwó òun náà ni wípé lè tẹ́sìkò náà ìrẹ̀yà kí kálukú kó bàa lè rí ìfọ̀kànbalẹ̀ kó sì bàa fi lè rí dáadáa tranquility ìfọ̀kànbalẹ̀ ọkọ ó rí ìfọ̀kànbalẹ̀ nínú ìyàwó ó rí ìfọ̀kànbalẹ̀ nínú ọkọ ìbàjẹ́ tó wá kún òde lónìí ni wípé lára ká sọ pé lára ìlẹ́kọ̀ọ́ obìnrin míì
lẹ́yìn ìgbà ìjọ tó bá fẹ́ ọkọ báyìí, ìjọ tí ó bá fẹ́ ọkọ tó bá jọ wọlé, tọkọ bá bọ́ra lẹ̀ báyìí, pàápàá jùlọ ẹni tó jọ pé òun ti mọ ọkùnrin rí, àbí bóyá ó ti kọ́kọ́ lọ́kọ kan rí tọkọ òun kọ̀ kalẹ̀, àbọ̀kọ sì sípò padà náà ni, yóò fẹ́ lè máa fi ọkùnrin ṣe yẹ̀yẹ́ bí ìwọlé á gbé sábẹ́ yìí tí ó tiẹ̀ tó kóyà yóò tún máa fi kọ́ bí akọ́dà kò tó ti lágbájá tóun mọ̀ níbi àìlẹ́kọ̀ọ́ tẹ́lómi ò lẹ́kọ̀ọ́ dé. Bẹ́ẹ̀ náà ní bẹ́ẹ̀ nínú ọkùnrin míì náà tó jẹ́ wípé nígbà tóun náà bá níyàwó tán òun náà ó sì tún máa sọ fún nǹkan wọn pé àkíwá ló wà láyà rẹ̀ yìí òwú òun lórí kò sí gbà kò sáwó, eléyìí ní tí ò ṣe kíni ní tí ò bójú mu ni ò nínú gbólóhùn. Gbogbo ọkùnrin míì bẹ́ẹ̀ tó jẹ́ wípé ó fẹ́ ìyàwó báyìí nísìn, ìgbà tó fẹ́ ìyàwó sì bọ́ra lẹ̀, ó sì rí pé tó wà láyà rẹ̀ ò dùn mọ́, ó sì mọ̀ pé ò lè máa bá wéèyàn báwọn gbé, ó ní súnmọ́ ni, ó ní súnmọ́ pé pẹ̀lú tí mo rí kò dùn mọ́ mi ò ọyá dákun ọyá wẹ̀wù rẹ padà jẹ́ ká yọ̀ǹda ara wa. Ìwọ̀n bẹnu àwọn ọmọ ìyá rẹ̀ pé wọ́n wàá mọ̀ súnmọ́, yóò sì mọ̀ pé tóun ó rí wọn ò dùn mọ́ òun nú. Lẹ́yìn ìgbà tó bá ti wá súnmọ́ tán, ẹlòmíì lè ti súnmọ́ obìnrin wọn fódìdí ọ̀sẹ̀ kan, lẹ́yìn ọ̀sẹ̀ kan yóò sọ pé n tóun ó rí yóò dùn mọ́ òun, àbòsí lélẹ̀. Ìjọ àkọ́kọ́ tó ti kọ́kọ́ mú ọ léhùn tó ti rí pé kò dùn mọ́ yẹn náà ló yẹ kó ti filẹ̀ nítorí tọ́lọ́run ọba àti tànàbí sallallahu alaihi wasallam, àmọ́ ó kọ́kọ́ wá mú tójú ẹ kó ń bẹ̀ tán, òun ṣẹ̀ṣẹ̀ wá ń sọ fún un pé kó máa lọ. Eléyìí tán bá ṣe fún ọmọ rẹ àbí tán ṣe fún àbúrò rẹ àbẹ́gbọ̀n rẹ lóbìnrin ṣé yóò dùn mọ́ ọ? Ṣé yóò dùn mọ́ ọ? Torí pé wọ́n ń ṣe bẹ́ẹ̀ fún àwọn sisters wọn, wọ́n ń ṣe bẹ́ẹ̀ fún wọn ni o. Kọ́lọ́run ọba àlekè ọlá kó yà wá ya irú aburú báyìí. Fún àtà bá fẹ́ pè wọlé lẹ́ẹ̀kan sí, a lè pè sórí 09072386975 09072386975 àbí ká pè sí orí nọ́mbà 08134644877 08134644877. Abẹ́lọ́wọ̀n ọba àlekè ọlá kó ṣe àlékún dáadáa fún wa. So bíbàjẹ́ òun ṣe wà láàrin àwọn ọkùnrin bẹ́ẹ̀ náà ló wà ní àárín àwọn obìnrin. Bákan náà nínú tí a tún gbọdọ̀ mẹ́nubà òun náà ni wípé ìgbà tá a wá sọ̀rọ̀ pé ọkùnrin míì nífẹ̀ẹ́ kó jẹ́ pé obìnrin iwájú rẹ̀ ga kẹ́yìn rẹ̀ ga, obìnrin míì náà nífẹ̀ẹ́ kó jẹ́ pé ọkọ tó wọn bá fẹ́ kó jẹ́ pé tọ́lọ́wọ́n bá àlékè ọlá fi sí lára. Wa alaikum salaam wa rahmatullah. Alhamdulillah. Àmín Allah. Àwùjọ wa yìí Ọlọ́run fi àìgbọ́yé ẹ̀sìn kó fi ṣàdánwò fún. Ẹ bá wà láàrin àwọn ìjọ́lẹ̀ obìnrin sọ́wọ́ ẹ̀ pé sọ́kọ àtìyàwó wọn lọ ìyá àti ẹ bá rí ọ̀rọ̀ tuntun táwọn jọ máa ta síra. Wà á kíní rẹ̀ lọ àwọn náà rí kíní bàbá lámọ́yàn rí kíní ìyá lámọ́yàn náà ẹ mọ̀ àwọn èèyàn sọ́kọ àtìyàwó. Subhanallah. Ẹ dákun tó máa fà á sáàkì. Jazakumullahu khairan, Ọlọ́run bá ṣàlékún dáa fún mi. Lára tí ń bi tá a sọ náà nìyẹn pé ẹlòmíì ọ̀rọ̀ tẹ́lòmíì ń sọ òun náà ní bíbíkúbi sọkàn ẹ̀ pé tóun bá kọ́dà yín tó ẹlòmíì ó máa sọ̀rọ̀ nísọ wípé tóun bá fẹ́ ṣe ìbálòpọ̀ òun gbọ́dọ̀ lo wákàtí mẹ́ta, tá a sì mọ̀ pé ìwọ tó bá lo wákàtí mẹ́ta níbọ̀ yóò ti lọ wá nǹkan kan lò, àbí o ti ń wò wò débi pé wòkú òun ní wàá ń bẹ lọ́kàn pé àbọ̀n ṣe ń ṣe nínú wòkú tó ń rí wọn iná ló fẹ́ máa ṣe, ó fẹ́ máa dán o. So haramu ni fún wa, èèwọ̀ ni fún wa nínú ẹ̀sìn wa yìí ká máa sọ gbólóhùn tí ò dáa, láwọn gbólóhùn tó yẹ pé láàrin ọkọ àti ìyàwó ló ti gbọdọ̀ máa wáyé. Ẹlòmíì lẹ́nu iṣẹ́ àwọn oníṣẹ́ ìjọba ni àbáwọn tán wà nù ọjà náà ni, láwọn tán jọ wà nù ọjà lọ́kùnrin lóbìnrin, wọ́n jọ máa juwọ́ ìbàjẹ́ síra wọn, wọ́n jọ máa dá para, wọ́n jọ máa ṣàwàdà, wọ́n jọ máa ṣẹ̀fẹ̀. Ẹ̀fẹ̀ tó mọ̀ pé bó ṣe ń ṣe ní tọkọ rẹ bá ba wọn bẹ́ẹ̀ o lè tú ìdí rẹ. Ẹ̀fẹ̀ tó mọ̀ pé bó ṣe ń ṣe ní tíyàwó rẹ bá ba wọn bẹ́ẹ̀ tíyàwó rẹ ka ọmọ pẹ̀lú bó ṣe ń ṣe ní o lè dálé rẹ rú. Kí ló dé tó ń ṣe ní tó lè ṣe ní sojú ọkọ rẹ, kí ló dé tó ń ṣe lẹ́yìn rẹ̀, ní tó lè ṣe ní sojú ìyàwó rẹ, kí ló dé tó ṣe lẹ́yìn rẹ̀. tọmọ yóò bá yẹn bẹ tójó tì yẹn gan. àtàwọn àbúyọ bá mi yẹn bẹ tójó mọ tì wọn pé gbogbo bọdà mi ṣe wá rí bóyá tí mi ṣe wá rí. ìwọlẹ̀ wa ń sọ ìwọlẹ̀ wa ń dáhùn nínú ọ̀rọ̀ yìí gbogbo akáṣe kí ni ká jìnnà sí. wọn nàmọ Muhammad sallallahu alaihi wasallam laysa al-mu'min bit-ta'an wala al-la'an wala al-fahish wala al-baghi sallallahu alaihi wa sallam.
Ànábì ní mùsùlùmí ànábì ní pé mùsùlùmí ṣẹni tí máa ń ṣe àwọn ìwà bàjẹ́ pé tí ọba yẹn bẹ pé wọlé yìí fáìṣ ṣèwà rẹ̀ náà zina wọ́n lè bàbí mùsùlùmí ṣe àṣà pé pé ó mọ̀ sí bí àṣà àwọn ọ̀rọ̀ àṣà tí ò ní sọ̀rọ̀ tí ò ní lè sọ torí pé tá a bá ń sọ pé Ọlọ́run bá àlékọ́lá ní wàlá taqrabu zina ká má súnmọ́ zina kìí ṣe zina tó Ọlọ́run bá àlékọ́lá sọ ń bẹ̀ ni kìí ṣe zina pé kéèyàn lẹ̀pọ̀ papọ̀ ọmọbìnrin kọ́ ni zina tó Ọlọ́run bá àlékọ́lá òun nìkan kọ́ Ọlọ́run bá àlékọ́lá ń sọ zina ṣíṣe ń bẹ nínú ọ̀rọ̀ zina ṣíṣe ń bẹ nínú tá à ń fojú wá rí bẹ́ẹ̀ náà ni zina ṣíṣe ń bẹ níbi tá à ń fọwọ́ wá gbé àbí tá à ń fẹsẹ̀ wá rìn lọ oríṣiríṣi ọ̀nà la lè gbà ṣe zina tí ò ní nídìí pé kọkùnrin àtobìnrin súnmọ́ra wọn kí wọ́n tó ṣe kápáyọ̀ Ọlọ́run ọba àlékiọlá ká sì mọ̀ wípé ìjìyà Ọlọ́run ọba àlékiọlá lágbára ju gbogbo táwọn ròní lọ Ọlọ́run ọba àlékiọlá kó ṣàmójúkó ẹ̀ṣẹ̀ fún wa kó má fi ìyà jẹ wá kó ṣe dáadáa fún aláìní bí àti ní ọjọ́ gbọdọ̀ àlùkìyámà pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run ọba ebi náà láàrin mọ fún ètò alẹ́ tèní àbí Allah subhanahu wa ta'ala owó tá a ti wí kọ́lọ́run kó mọ́ sáà fi sínú mizan hasanat wa àwọn barista wa tí wọn ò sí pẹ̀lú wa lálẹ́ yìí àbí Ọlọ́run ọba àlékiọlá kó mọ́ bá fi ṣọ̀rẹ́ sọ wọn gbogbo àlámọ̀rí wọn pátápátá kọ́lọ́run kó bá wa ṣe lọ́nà dáadáa bí wọ́n ṣe ń fẹ́ subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullah. Sure.